ẹ wo ẹjẹ́ nǹkẹ́ ọmọ àlíyájì owó ṣe ní àṣànà tún màá ní o táyé lólùmọ̀ kí ọ wò ọlọ́jọ́ bí òní màá ní o àṣé yìí ṣàmọ̀ọ́dún Táíwò àṣànà tún owó ṣe ní o owó ṣe ní ní tòótọ́ owó ní fáàrí owó dùn ní owó ní kókó Táíwò àṣànà tọmọ aláàjì owó ṣe ní rẹ́ńṣọjọ́ bí lọ́wọ́lọ́wọ́ àìn April 2 náà ní lọ́dọọdún ní Táyé ọmọ abíire ń ṣayẹyẹ orí kádùn o ọlọ́jọ́ bí òní gangan lèmi ń ké sí ọdọọdún ní sápé ń rúwé ọdọọdún ni ó máa wà bí ẹwà ọjọ́ àbí rẹ ni àṣànà ọjọ́ àbí ọsílẹ̀ yìí mà ní Táyé lolú mú jójó sapá gẹ́ngẹ́ kó o bá búbú kó o fi dúpẹ́ fún Olúwa ni èmi bá ọ dúpẹ́ mi ọmọ owó ṣe ní gbogbo èèyàn kọ́ ló lóore ọ̀fẹ́ ìyá máa dá músòmúsò ẹ wo Tèmítọ́pẹ́ ẹ̀gbọ́n ọmọ ọlọ́jọ́ ìbí ń kí Táyé lolú kú ọdún o ọlọ́bísí náà ń kọ́ ó ti débí pé kí n máa kí Àṣànà tó fún tọjọ́ ìbí rẹ̀ ó jèrè àfọ́ Kọ́dírì Àlàbá ń kí ẹ̀gbọ́n rẹ̀ Táyé lolú nítorí yeye tó bí ọlọ́mọ ìyá àbèjì àti bàbá rẹ̀ Àlàájì owó ṣe ní ni mo ṣe fẹ́ máa rìn ọ́ níjà kí oríkì yín tó pọ̀ tó káàyà owó ṣe ní o owó ṣe ní ọmọ ìyá àgbà ọmọ arúwà rẹ̀ ọmọ fìwàjóyè ọmọ ó ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ dọkọ ìyá àgbà ọmọ ló kọ́ bó dúró ọmọ rónìyí onísà oge modù ọmọ ọ̀bọ̀lọ́ ọba obìnrin ọmọ olówó joyè méjì pọ̀ ọkọ joyè ìyàwó náà joyè ọmọ owó ṣe ní ọkọ ìyá àgbà ṣebí wọ́n tún lọ́mọ ṣèjà ọmọ ṣèjà ògún ṣe ní o ọmọ àfi àìráṣọ lọ́tẹ̀ ọmọ arápáyájẹ ọ̀tẹ̀ ọmọ igi ńláwó yẹ̀wọ̀nyẹ̀wọ̀n ọmọ aláṣọ àǹjàrí ọmọ aláṣọ dá morúkọ rẹ̀ ìpẹ́rẹ́ ni ìpòrò ni àlárí akọ aṣọ ọmọ àyànnàgí fẹ́rẹ́ bí ẹkùn òfèlè para òkúta ọmọ ẹlẹ́rú méjì ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ọmọ abúlẹ̀ ṣòwò ọmọ òkáṣọ sílẹ̀ kẹrù ó bọ́ lọ́ṣẹ ọmọ ṣèjà ń bẹ lẹ́yìn ìdì aṣọ rẹ̀ ń bẹ nílà àmọ́ nínú ilé bàbá tó bí ọlọ́mọ ṣé bí wọ́n tún lọ́mọ ìwò fún ìyá jíjà gan ọmọ jíjẹ tútù májẹ̀ ẹgbẹ́ ọmọ òpẹ́líkẹ́ ọmọ àjàkọ̀ra wò égúngún ọmọ ọlọ́bùn mo tà ọmọ ọlọ́bùn mo rà ọmọ ọlọ́bùn mo gbàgbé ojú owó sílé owó ṣe ní Àṣànà ti Táíwò o wíníwíní lójú èrè wọn o èjìrẹ́ òkè èjìrẹ́ bá bí bá jójójó èjìrẹ́ bá bí bá yọ̀yọ̀yọ̀ èjìrẹ́ ara àṣokùn ọmọ ẹdún tí ń ṣeré orí igi ọmọ tó ti ń ṣe ní ilẹ̀ ẹlẹ̀ èjìrẹ́ wọlé olówó kò lọ ó wọlé ọlọ́lá kò yabẹ̀ èjìrẹ́ ọ̀kín ara àṣokùn ilé alákìísà ló ti ń kí wọn èjìrẹ́ sọ alákìísà àdónígbà aṣọ ó sọ alágbèdè olóúnjẹ ó sọ tòṣìdọ́lọ́rọ̀ ó sọ kí ni ó ṣe dolókìkí òkìkí owó òkìkí ọmọ Táyé lolú mo kí ọ o ikú ní pa á fáwọn òbí rẹ lọ́lá ọlọ́run ọba ó ti sọdún èyí o owó ṣe ní Àṣànà tù o owó ṣe mí ìtọmọ tọkọ lọ́lá ọlọ́run ọba ìlàyé aláwòrán bí ọlọ́run ọba oníjẹ́ òtẹ́ láéláé happy birthday to you owó ṣe ní Àṣànà tù Táíwò gbogbo April 2 lọ́dọọdún kò ní dìbàjẹ́ lọ́lá ọlọ́run bí wọ́n bá wá bí yín wípé ta ló kọrin sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lèmi kúkú ti wá ọmọ Ìwòpẹ́ Àjídàgan lèmi Ìdòwú ọmọ Ògúnbàjò.